ṣé ká wá sọ wípé aláìdá làwọn bàbá wa lẹ̀ Yorùbá náà níjọ́ kìíní àná táwọn náà máa sọ wípé ẹja dá sẹ̀ríà fọmọ yìí a fi ẹran àbí ẹja sínú ayanran lọ́mọ kan bá mú jẹ ká ló mẹ́ja jẹ abámọ́mọ́ tó mú jẹ ẹ̀dá sẹ̀ríà fún sẹ̀ríà tẹ́ ni wọ́n dá fún yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ẹṣin tí òfin ní ṣe bẹ́ẹ̀ mọ́ fún ẹ tó wá ṣe nǹkan tó fi jẹ́ pé ẹlòmíì náà tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ò ní lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ya wèrè tí wọ́n bá ń lé mú tí wọ́n fẹ́ gbé lọ bí wọ́n ti tọ́jú ẹ̀ yóò tó máa sábà wọn tí wọ́n fẹ́ lé mú ó lè máa bù wọ́n jẹ ó lè lagi mọ́ wọn lórí dáadáa wọ́n fẹ́ ṣe fún o ṣùgbọ́n torí pé kò mọ̀ pé dáadáa ni gbogbo bàtẹ́ bá fẹ́ ṣe dáadáa fún yàn téèyàn ò bá mọ̀ ní dáadáa èèyàn lè máa takò dáadáa yẹn. ẹ wo obìnrin pírísìpà yẹn ń ṣèkúsẹ́ ìràwọ̀ nínú gbọ́ tó lọ mọ́ obìnrin yẹn mọ ìwé débi pé ẹni tó bá ń gbọ́ òyìnbó ẹni obìnrin yóò wò pé ìjọba Nàìjíríà Allahu Akbar Allah ọmọ àlè Yorùbá ní Yorùbá tí máa ń takò ṣẹ̀ríà báyìí tó pé kò sẹ́ni tí bá bá láàrẹ̀ ní gbogbo àwọn táwọn ìjókòó yóò dákọ̀ ṣẹ̀ríà ebe rí tí ó di general díyà tí ń kólẹ̀ ọ̀dà Àbáṣà general ń bọ̀ rí ikú tábàṣà tó fún ní ankásífù pé kó fi ní ojú Àbáṣà láàrin ó tún burú ó kìíṣẹ́ ó sì fún ankásífù kó fi ní ojú ẹni mùsùlùmí ẹ̀ẹ́mẹ́jà yà tọ́yẹ mùsùlùmí gidi ní ọ́ bó wà láàṣẹ báyìí ìwọ lọ̀rọ̀ rẹ̀ òyìnlá rẹ̀ ọ̀rọ̀ Islam ò dàrú o gbogbo táwọn ẹlẹ́bọn ń ṣe yìí wọ́n fẹ́ fi sóore fún yín ni o tó wọ́n dẹ́ pé ṣẹ̀rí àwọn jáde ní gbogbo àwọn báńdíìtì olórí ibú tí ń pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kọ́ táwọn náà padà sókún lé wọn yìí tọ́lọ́ wọ́n bá tú gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà nígbè kólẹ̀ bí wọ́n bá ti pa èèyàn bíi mẹ́ta ní gbangba báńdíìtì mẹ́ta àti gbogbo ẹni tó bá rẹ̀ wọ́n lọ́wọ́ tí wọ́n bá ti mú wọn káde bìí ọmọdé káàkiri gbogbo ayé pé ẹ máa bọ̀ kákọ́ gé etí rẹ̀ fún bẹ́ẹ̀ wáyò àkọ́yọ̀ tí ì mọ̀ gẹ́gẹ́ káfọ́ ojú ọ̀tún ẹ̀ káàkiri bọ̀ báńdíìtì nínú gbogbo ẹni tó bá ń pa ọmọ ọlọ́mọ lákòókò náà sunkún gbogbo àwọn kọ́pàs bíi mẹ́jọ tó wà ní secondary school níbí wà láì kírísítẹ́nì gbogbo wọn tẹ́ bá fẹ́ lọ báyìí wọ́n ìfẹ́ lọ mo fún ọ ní kọ́pàs lodge ìjọba ò sọ pé dandan fún kọ́pàs lodge náà mo fún àwọn kọ́pàs christian kọ́pàs free of charge àwọn kọ́pà they are very comfortable ìjọba ń fún ọ lówó ìjọba ń káàdé máa fún ọ lówó ṣùgbọ́n àwọn wò pé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń ṣèrú ìlú èmi ní kọ́pàs lodge tí mo forúkọ màmá mi sọ alájà márídì àtọ́ àyọ̀ká kọ́pàs lodge táwọn kọ́pà ń wà àwa ní kọ́pà mùsùlùmí kankan ṣé ìlú mi lè yóò pè ní alákatakítì ìwọ tí bàbá ńlá bàbá rẹ bá ti sọ ṣẹ̀rí àrí ẹrú àràbó ni ọ́ ìwọ tí bàbá ńlá bàbá rẹ bá ti sọ pé sálàfíà ní rí ẹrú àràbó ni ọ́ ìwọ tí bàbá ńlá bàbá rẹ bá ti sọ pé ọlọ́run jẹ́ alábàríkà ẹrú àràbó ni ọ́ ìwọ tí bàbá ńlá bàbá rẹ bá ti pé ẹkú àṣálẹ́ o ẹrú àràbó ni ọ́. ọ̀gẹ̀dẹ̀ lágbáwá wo kòkó Yorùbá yè tán ẹ sọ digi burúkú a fẹ́ ṣe àlàyé fún wa lórí àìmọ̀kan àti àṣìgbọ́ tí àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá tí wọ́n ní lórí ọ̀rọ̀ ìdájọ́ ṣẹ̀ríà ṣẹ́rí ó ti tó àkókò tó yẹ kọjá wípé ká máa ṣàánú àwọn èèyàn wa wọ̀nyí ọ̀nà wọlé lè gbà ṣàánú wọn ká máa ṣàlàyé tí ò yé wọn fún wọn kẹ́yìn èèyàn míì náà kẹ́ mọ́ lọ jì sínú ọ̀fìn yẹn ká sì tún fi lérò pé bọ́yọ́ Ọlọ́run lè fi yọ àwọn náà kúrò ní ọ̀fìn àṣìgbọ́ jàmáà wa tẹ́ bá ń sọ̀rọ̀ ṣẹ̀ríà lónìí ọ̀gọ̀rọ̀ àwọn tí ń takò nílẹ̀ Yorùbá yìí àwọn tí ń pèrè àwọn mùsùlùmí ni kọ́dà àwọn àfáà tẹ́wò pé àfáà àgbàmọ̀lélẹ̀ yìí òun ó sì máa ní kò sí tí ń jẹ́ ṣẹ̀ríà kankan àwọn ẹlẹ́bọ inú wọn wá dùn torí pé orin tí wọ́n ń kọlẹ̀ bá wọn gbé àwa péréte táwọn ń sọ̀rọ̀ ṣẹ̀ríà tá ń ṣàlàyé ṣẹ̀ríà wọ́n ń pè wá ní oríṣiríṣi orúkọ àwọn míì àti ẹ̀ máa ṣépele wa àwọn mí a máa gbìyànjú àti bà wá lórúkọ jẹ́ ṣùgbọ́n èmi kàn wò pé tọ́rọ̀ bá ti rí báyìí títí tí ó fi yé àwọn èèyàn àlàyé náà là ní yé ṣe àwa ò ní sọ́ di ìjà àwa ò ní dá sí èpè àwa ò sì ní fi àìmọ̀kan pàdé àìmọ̀kan torí pé ní tó yé gbogbo wa ni pé gbogbo ẹni tó bá mọ́bọ nírù pé kọ́bọ ọmọ wọgbó ọ̀tá lọ̀bọ mọ̀ sí ọ̀rọ̀ wá dàbí ọ̀rọ̀ ọmọdé tó bá rẹ̀ yóò máa sá fún dókítà tó fẹ́ fún lábẹ́rẹ́ ni tó bá ti rí dókítà báyìí tó fẹ́ fún lábẹ́rẹ́ yóò máa sá fún torí èèyàn burúkú ni ó máa sí ìyẹn ló fà á tó fi jẹ́ pé dókítà náà wà á máa pápá ru ọmọ bẹ́ẹ̀ ó lè ra bisikíìtì fún ó lè ra súwìtì fún láti lè fà lójúmọ́ra tó ń tí bó jẹ́ pé dókítà ló fẹ́ ṣiṣẹ́ eré lára ọmọ yẹn tọ́rẹ̀ ọmọ yẹn ò mọ̀ pé iṣẹ́ eré ló fẹ́ ṣe lára àwọn bẹ́yẹn bá ya wèrè tí wọ́n bá ń lé mú tí wọ́n fẹ́ gbé lọ bí wọ́n ti tọ́jú ẹ̀ yóò tó máa sáfà wọn tí wọ́n fẹ́ lé mú ó lè máa bù wọ́n jẹ ó lè lagi mọ́ wọn lórí dáadáa wọ́n fẹ́ ṣe fún o ṣùgbọ́n torí pé kò mọ̀ pé dáadáa ni gbogbo bàtà bá fẹ́ ṣe dáadáa fún yàn téèyàn ò bá mọ̀ ní dáadáa èèyàn lè máa tako dáadáa yẹn ẹni tí dáadáa bá wà lọ́wọ́ ẹ̀ ni ó fara balẹ̀ máa ṣàlàyé dáadáa jàmáà wa
ẹ jẹ́ ká mú báyìí pé ṣẹ̀ríà yìí tí wọ́n fẹ́ gbọ́ lẹ̀ Yorùbá lásìkò yìí nìyẹn àwọn àfáà gan fẹ́ gbọ́ yes àfáà ò ní fẹ́ gbọ́ irú àfáà wo àfáà ń jálàbí ò ní fẹ́ gbọ́rọ̀ ṣẹ̀ríà o ṣẹ̀ríà tí ó ní a máa lo pàtí ara èèyàn ṣẹ̀ríà tí ó ní a máa mutí àwọn oníṣẹ́ òkùnkùn wọn ò lè fẹ́ ṣẹ̀ríà o torí wípé tí wọ́n bá ń pẹ́ kọ̀gbọ́jégbé kọ̀gbọ́gbéje kọ̀gbàgbàkúgbà ṣẹ̀ríà níjẹ́rẹ̀ ẹ̀rí pàwọn bàbá wa náà máa sọ́lẹ̀ Yorùbá wà ní ẹbá dá ṣẹ̀ríà fọ́mọ́ àwọn Yorùbá lónìí tí wọ́n ń pè àwọn táǹfọ́ rere ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè wá ní ìkà tí wọ́n ń pè wá ní aláìdá tí wọ́n ń sọ wá lórúkọ burúkú ṣé ká wá sọ wípé aláìdá làwọn bàbá wa nílẹ̀ Yorùbá náà níjọ́ kìíní àná táwọn náà máa sọ wípé ẹja dá ṣẹ̀ríà fọ́mọ́ yìí ẹja dá ṣẹ̀ríà fún àwọn bàbá wa tí wọ́n máa sọ bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá wọ́n ń sáláìdá wọ́n mọ̀ pé in tó ń jẹ́ ṣẹ̀ríà wọ́n ní nǹkankan tí ó máa ń mú nǹkankan tí ń pè ní deterrence tó máa ń mú wá kí ló jẹ́ deterrence in tí máa ń léèyàn kúrò níbi ẹ̀ṣẹ̀ ọmọ kan jalè àfi ẹran àbí ẹja sínú ayanran lọ́mọ kan bá mú jẹ ká ló mẹ́ja jẹ́ abámọ́mọ́ tó mú jẹ ẹ̀dá ṣẹ̀ríà fún ṣẹ̀ríà tẹ́ ni wọ́n dá fún yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀ṣẹ̀ tí òfin ní ṣe bẹ́ẹ̀ mọ́ fún ẹ tó wá ṣe nǹkan tó fi jẹ́ pé ẹlòmíì náà tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ò ní lè ṣe bẹ́ẹ̀ àwọn bàbá wọlé Yorùbá inú wọn láti kọ́kọ́ gbọ́ ṣẹ̀ríà wọn ní ṣẹ̀ríà dá o á gbé ọlọ́dọ̀ balẹ̀ á ní wọ́n dá ṣẹ̀ríà fún lórí tó ṣe àwọn bàbá wọlé Yorùbá ní kí ṣẹ̀ríà bọ̀ wá lẹ́nu o bí ó ti ṣe wá fẹ́ dọ̀ta ṣẹ̀ríà lónìí ó ní òye wa o àwọn wà ní gbá yín dà sépè á máa ṣàlàyé rẹ̀ fún yín títí tí ó fi yé yín náà ni gbólóhùn tí mo kọ́kọ́ sọ yìí ó ti kọ́kọ́ clear wípé ṣẹ̀ríà Yorùbá gẹ́gẹ́ àwọn bàbá wálẹ̀ Yorùbá láti jọun ní ọkọ̀ọ̀kọ̀ rẹ̀ sí wa létí wọ́n bá ní lábájá wọ́n ní wọ́n ti gbé lọ lé bálẹ̀ ó ṣe tí ọ̀dá wọ́n lọ dá ṣẹ̀ríà fún wọ́n kì í ṣẹ̀kà náà ìtumọ̀ ní ẹ̀dá ṣẹ̀ríà yẹn ó ní pé wọ́n lọ ṣe tó fi jẹ́ wípé ẹniyàn ò ní ṣe nǹkan yẹn mọ́ ẹlòmíì náà tó bá dẹ̀ fẹ́ ṣerú ẹ̀ tó bá ti rírú ìyà tí wọ́n fi jẹ nìkan irú ṣẹ̀ríà tí wọ́n dá fẹ́ nìkan òun náà ò ní fẹ́ ṣe nǹkan yẹn mọ́ ṣẹ̀ríà wa dá báyà bí ṣẹ̀ríà ò dá in that context kí n tó wọnú ẹ̀ dáadáa ṣẹ̀ríà wa dá báyà bí ọ̀dá bí mo ṣe kọ́kọ́ kẹ́ wá gbé kalẹ̀ mo rí pé àwọn bàbá wa àgbà gbogbo wa lójókòó yìí bàbá wa balẹ̀ ọlọ́lọ́mọ yẹ ṣẹ̀ríà tẹ́ ti dánú tí Yorùbá ti bẹ̀rẹ̀ gbèsè ayé wa ní Yorùbá ti máa sọ̀rọ̀ ṣẹ̀ríà ma ní tọ́ bá ṣe tí ọ̀dá wọ́n lọ dá ṣẹ̀ríà fún ọ kọlọ̀ndákùn subhanahu wa ta'ala kó ṣàánú gbogbo wa ẹ wá já padà gan sínú ọ̀rọ̀ ṣẹ̀ríà gan mo ti ṣàlàyé bó jẹ́ pé Yorùbá gẹ́gẹ́ ló dá ọ̀rọ̀ ṣẹ̀ríà lẹ̀ táwọn ọmọ wọn gbẹ́júbá lẹ́nu wọn now Nàìjíríà jẹ́ Nàìjíríà àti ìmọ̀ jẹ́ Nàìjíríà a wà nílùú gbogbo ẹ̀ dàpọ̀ Haúsá wà Yorùbá wà Fúlàní wà Ìgbò wà gbogbo ẹ̀ ó dàpọ̀ gẹ́gẹ́ bí pé ẹ̀dá Ọlọ́run lórí ilẹ̀ à ń sayé àwa Yorùbá a ní àwọn ìṣesí a ní àwọn ìwà a ní àwọn oúnjẹ tá ń jẹ a ní ìmúra àwọn Ìgbò náà ní àwọn ìṣesí tiwọn wọ́n ní àwọn ìwà wọ́n ní oúnjẹ wọ́n ní ìmúra àwọn Haúsá ní àwọn ìwà wọ́n ní àwọn ìṣesí wọ́n ní àwọn oúnjẹ tí wọ́n ń jẹ wọ́n ní ìmúra tó yẹ pé láì ṣẹ̀ṣẹ̀ tí ìsọ̀rọ̀ ó lóúnjẹ tẹ́lẹ̀ gbé síwájú Yorùbá tí Yorùbá sọ ń gbà náà pé mo wá jẹ́ mẹ́làkọ́ gbé kó wájú mi bí ìtúwó mo wá jẹ́ mẹ́làkọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yà kọ̀ọ̀kan ni wọ́n ní ọ̀nà ìgbà láti báni wí níbi ẹ̀ṣẹ̀ tẹ́yẹ̀ bá ṣẹ̀ Yorùbá wọ́n ní ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe ìbáwí àwọn Haúsá ní ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìbáwí àwọn Ìgbò ní ọ̀nà tí wọ́n ń gbà ṣe ìbáwí orí nǹkan yìí ni kálukú ń sayé lọ káwọn Lárúbáwá tó dé mẹ́tàwọn Lárúbáwá dé Lárúbáwá wọ ìlú Nàìjíríà ṣáájú òyìnbó amẹ́wọn ẹ̀dẹ́ láti wá kó àwọn bàbá wa lẹ́rú wọ́n ṣòwò wá ni Lárúbáwá ṣòwò wọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ṣòwò wọ ilẹ̀ Yorùbá ni wọ́n délẹ̀ Yorùbá in particular wọ́n rí pé Yorùbá ní ìwà tó dáa Yorùbá ní àṣà tó dáa àmọ́ àlébù tó wà lára Yorùbá ni pé Yorùbá ò ní àkọọ́lẹ̀ ìntẹ́ ìbá kan fẹnu sọ téèyàn há sórí ti ń fẹnu sọ báwọn tẹ́bá ti ń kú ń bẹ̀ báwọn míì bá ń dé àwọn onímọ̀ ṣe bá ní
Lárúbáwá lọ́lọ́run kọ́kọ́ lò fún wa nílẹ̀ Yorùbá láti bá wa kọ nǹkan lẹ̀ láyé pé àwọn nǹkan tẹ́ ń ṣe yìí, àwọn ìhùwàsí yìí dá, àwọn ìsọ̀rọ̀ yìí dá, àwọn ìṣesí yìí dá, ṣùgbọ́n tí ó bá lákọọ́lẹ̀ àwọn ọmọ yín tí ń bọ̀ lọ́jọ́ ọ̀la wọn ò ní bá dáadáa kankan lẹ̀. Ẹni tó mọ oògùn jẹ̀dí, ẹni tó mọ oògùn tápà, ẹni tó mọ oògùn oyún ìjú, ẹni tó mọ oògùn ẹni tójú ń dà láàmú, ẹni tó mọ oògùn akókóró nílẹ̀ Yorùbá ńgbà náà ọmọ sórí ni yóò máa ṣe fáwọn èèyàn wọ́n dẹ̀ máa rí wòsàn lóòótọ́, ṣùgbọ́n tó bá ti kú ogun lọ́nu. Àwọn Lárúbáwá yìí lọ́lọ́run lò pé ìntẹ̀yàn bá há sórí ìjọba ti kú náà ní nǹkan náà ti kú, ẹ máa kọ́ọ́lẹ̀ yóò bá lákọọ́lẹ̀ àwọn òfin èdè Lárúbáwá á fi ṣèrànlọ́wọ́ fún yín láti máa bá ikọ̀ nǹkan lẹ̀. Làwọn Lárúbáwá bá ń bá wa fi èdè Lárúbáwá wọ́n bá bàbá wa fi kọ ìtàn ilẹ̀ Yorùbá, àwọn nǹkan egbòogi tí Yorùbá ní tó dáa wọ́n bá wa fi kọ́ lẹ̀. Tí babaláwo ká bá lè máa ṣe fáàrí lónìí pé òun jogún àkáǹtì ògùn ni lọ́wọ́ àwọn babalá òun, á sọ fún wípé ọjẹ́ Lárúbáwá, ọjẹ́ èdè Lárúbáwá ní kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Orí babalá rẹ̀ kò mọ bí ó ṣe kọ́ lẹ̀, èdè Lárúbáwá ni wọ́n fi bá wa kọ́ lẹ̀ ní tó lé ní 100 ọdún mẹ́ta kó tó di pé Samuel Ajayi Crowther dé, kó tó wá gbé alifábẹ́ẹ̀tì Yorùbá ABD dé, tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ wọ́n translate gbogbo tí wọ́n kọ lédè Lárúbáwá fún Yorùbá sí èdè Yorùbá padà. A jẹ́ pé gbogbo Yorùbá a jẹ èdè Lárúbáwá ní thank you, because òun ló fún wa ní the first classical way of documenting things down in Yorùbá language. There was no way of documenting anything down when Yorùbá language began. Kò sí àkọsílẹ̀ kankan, ìtẹ́sọ̀nù gẹ́lẹ̀ Yorùbá, ìyẹn nìtẹ́ Yorùbá fi máa dàrú. Ẹ́rì pé tẹ́ Yorùbá máa dàrú, ókè tá làgbà nínú Aláàfin àti Ọ̀nínsìn ó ti dàrú torí ìgbẹ́ làkọsílẹ̀ bẹ̀rẹ̀. Ẹni tó kọjá láàfin àkọ́kọ́ Ọọ̀ni àkọ́kọ́ kò sákọọ́lẹ̀ kẹ̀kẹ́ ń gbà ayé tí wọ́n, so gbogbo tí ọba ti lákọọ́lẹ̀ ó máa ní dàrú. Gbogbo lẹ Yorùbá a jẹ èdè Lárúbáwá ní kudos. Now èdè Lárúbáwá yẹn Lárúbáwá wà kó wa lẹ́rú, wọn ò sì ṣe kàkẹ́kẹ́ fáwọn bàbá wa ẹwẹ̀ wájú kò. Lárúbáwá wà kó wa lẹ́rú, wọn ò dẹ̀ wá ṣe ìkà kẹ́kẹ́ fáwọn bàbá wa kẹ́kẹ́, bí kò ṣe pé wọ́n kọ́ àwọn bàbá wa ní international way of trading, bẹ́ẹ̀ ṣe lè máa ṣòwò tẹ́yàn máa exportation in tẹ́yàn ní tí ń ṣe, bẹ́ẹ̀ yóò ṣe mú lọ ìlú bòmíì tí ó wà á dowó fún. Iṣu kò lè jọ àgbẹ̀ lójú torí pé àgbẹ̀ ní gbéṣu. Àwọn Lárúbáwá yìí ni wọ́n bá wa mú iṣu yìí kúrò lẹ́ Yorùbá lọ sí ọ̀dọ̀ tí wọ́n wá mú owó wá tọ́lá àwọn ọmọ ṣúgbè. The first time tó kọ́ export tó kọ́ Yorùbá how to export goods Lárúbáwá ni, and this is very valuable fact. So Lárúbáwá dé wọ́n tó wá rí pé Yorùbá a ní ọ̀nà kankan tí à ń gbà máa de ẹ̀kọ́ mẹ́lẹ̀ tó fi jẹ́ pé báwọn tí wọ́n ní ẹ̀kọ́ yẹn lásìkò yẹn bá ti kú ńbẹ̀, àkọsílẹ̀ ẹ̀kọ́ yẹn ó tún wúlò fáwọn incoming generation. Wọ́n tún fún wa ní formal way of education, wọ́n dá àwọn ilé kéwú lẹ̀. Lẹ́yìn ìgbà táwọn Lárúbáwá dá àwọn ilé kéwú lẹ̀ tí ń kọ́ ẹ̀kọ́ ńbẹ̀, àwọn Lárúbáwá tó dá judicial administration justice wọ́n tó dálẹ̀ bá a ṣe dájọ́. Nítorí kí ló fi rọrùn? Torí pé Kùránì òun làwọn ń lò. Kùránì bẹ̀rẹ̀ ìwé òfin ni. Tó bá fẹ́ ṣe contract pẹ̀lú ẹnì kejì, ẹ̀kọ́ ọlẹ̀, ọfà ọgbọ̀dọ̀ wà, ọfúrọ̀ ọgbọ̀dọ̀ wà, ọfúrí ọgbọ̀dọ̀ wà, agreement ọgbọ̀dọ̀ wà tí ó jẹ́ mutual agreement, and it must be documented. Àwọn Lárúbáwá ni wọ́n kọ́ Yorùbá gbogbo tí mo sọ yìí. Àwọn ń ṣe bẹ́ẹ̀. Ìyẹn ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èdè Yorùbá èdè Lárúbáwá ni, irú rẹ̀ ni ẹja dá ṣẹ̀ríà fún tí mo sọ. Ọmọ àlè Yorùbá ní Yorùbá tí bá ń tako ṣẹ̀ríà báyìí tó pé kò sẹ́ni tí bá bá láàrẹ̀ ní gbogbo àwọn táwọn ìjòkó yọ̀ dákọ̀ ṣẹ̀ríà. Wọ́n ní ní tó ṣe yìí wọ́n gbé ọlọ́lẹ̀ balẹ̀ wọ́n lọ dá ṣẹ̀ríà fún Yorùbá ní máa sọ àti ìlọlẹ̀ kí àti gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu àwọn bàbá wa. ń sọ fún bàbá rẹ̀ tó bá dé kọ́ dá ṣẹ̀ríà fún Yorùbá sì wá lè kó ìra ṣẹ̀ríà báyìí. In tó fà èyí ṣèjà àlàyé láàmà ṣe gbogbo ìgbà tí èèyàn bá ti já láìmọ̀kan tó bá tó wá ń gbọ́ ọ̀rọ̀ níbi tí àìmọ̀kan ti wá èyí ó sì ṣe kọ́dà tí ó pè rẹ̀ kò ní lè gbàgbọ́. Now àwọn òyìnbó dé, bàtà àwọn òyìnbó dé ẹni pé ń gbà Lárúbáwá dé wọn tó láìsí àwọn bàbá wa pé aṣọ wọn ní kọ́ máa wò ní bàbá bàbá wa ṣe wọṣọ náà wọ́n wọṣọ, àwọn bàbá wa ń dé fìlà abẹ́tí ajá wọ́n lo fi ṣòkòtò kẹ̀mbẹ̀, àwọn ìyá wa ń lo òfì wọ́n lo ìpèlé. Lárúbáwá ọ̀fọ́ kàn án, Lárúbáwá ò sì sọ pé èdè wa wọn ò gbà kó lẹ́nu wa.
wọn bá kó lẹ́nu wa torí ẹ̀ náà fi ń bá wa sọ wípé kí lẹ́yìn pé aago ṣùgbọ́n ní bẹ́ẹ̀ ṣe kọ́lẹ̀ lárúbáwọ̀ wà kọ́ lọ́nà méjì fún wa wọ́n ní lọ́dọ̀ tàwọn ń jẹ́ sáàtún aago èdè lárúbáwá ni wọ́n wà bá wa fi èdè lárúbáwá wọ́n wà bá wa fi kọ aago lédè tiwa yóò mọ̀ jásẹ́dẹ̀ yorùbá so yorùbá wà mọ̀ pé aago yorùbá ní jẹ́ bẹ́ẹ̀ sáàtún lárúbáwá rẹ̀ nu lárúbáwá wa liberate wa ni lárúbáwá wa enslave wa and I begin to wonder why those elebos are now calling us ẹrú àràbó ìwọ tí bàbá ńlá bàbá rẹ bá ti sọ sẹ̀ríà rí ẹrú àràbó ni ọ́ ìwọ tí bàbá ńlá bàbá rẹ bá ti sọ pé sálàfíà ní rí ẹrú àràbó ni ọ́ ìwọ tí bàbá ńlá bàbá rẹ bá ti sọ wípé ọlọ́run jẹ́ alálùbáríkà ẹrú àràbó ni ọ́ ìwọ tí bàbá ńlá bàbá rẹ bá ti pé ẹkú àṣálẹ́ o ẹrú àràbó ni ọ́ ọ̀gẹ̀dẹ̀ lárúbáwá wo kòkó yorùbá yè tán ẹ sọ digi burúkú ok àwọn òyìnbó wá dé bàtà àwọn òyìnbó dé wọ́n kọ́ gbalẹ̀ haúsá wọlé àwọn haúsá rí pé intan gbé bọ̀ yìí and slavery ni ìfẹ́ sọ̀yìn dẹrú ìfẹ́ mú àsátíà ìṣe wa ìfẹ́ gbé bọ̀yàn lọ́rùn ni àwọn haúsá ní kò sí tọ́jọ́ we have our own established culture we have our own established norms we have our own established judicial system àwọn haúsá ní rárá o a ní ọ̀nà táǹgbà wùwà a ní ọ̀nà táǹgbà àjòyè a ní ọ̀nà táǹgbà ṣe ìbáwí fẹ́ni tó bá ṣẹ̀ díàfọ̀ òyìnbó níṣẹ́ tẹ́ ń gbé bọ̀ yìí ìfẹ́ sọ ní dẹrú ìfẹ́ gba tọwọ́ ẹni kúrò lọ́wọ́ ẹni gbé ti ẹlòmíì lé wa náà ni àwọn lábáwọ̀ gbà àwọn haúsá gbà àwọn haúsá tẹ́yàn ọmọ ẹni ẹgọ́ nìyẹn o wọ́n ẹ̀gbà àwọn òyìnbó kàgbà ìkó lọ ni nígbà tó yìnbó dé haúsá ti lajú ṣáájú wa ọkọ̀ tó bá wùyí kẹ́ pè mí ẹrù haúsá ẹrù fúlàní that is one cup of tea we are talking of the reality àwọn haúsá ò ṣe gbà pé òyìnbó gbàbẹ̀ wọlé òyìnbó wa lọ gba Bàdágìrì wọlé òyìnbó wa wọlé sí wa látẹ̀kọ́ wọ́n dé báyìí nígbà ìfìmọ̀ pé haúsá lajú jù wá lọ ẹ̀sọ́ ọmọ haúsá tí èdè haúsá sí sọ́mọ́ ti lójú kó sí tẹ́bá bá wọn ní ọ́fíìsì ńlá èdè haúsá ni wọ́n máa sọ láàrin ara wọn ẹ lọ bá ọmọ Yorùbá kọ́kà jẹ́ gẹ̀tì márùn lásán how may I help you ni wọ́n máa wí fún yín àwọn òyìnbó gba Èkó wọlé wọ́n gba Bàdágìrì wọlé gbàtà òyìnbó wọlé wọ́n ẹ̀rí lé wọ̀ nígbà wọ́n rí léwọ̀ wọ́n wá bá àwọn àṣà kan àwọn ìṣe kan lọ́wọ́ àwa Yorùbá wọ́n wá wò pé àwọn àṣà àtàwọn ìṣe yìí kò mú kò bá láàkáyè mú wọn àbálẹ̀ haúsá torí kíni torí pé ṣẹ̀ríà làwọn haúsá ń lò ibi tó òfin ṣẹ̀ríà bá sọ wípé ẹ̀nà làwúsá ó ti nà ẹ̀lẹ́ làwúsá ó ti lé ẹ̀pá làwúsá ó ti pa ṣùgbọ́n ilẹ̀ Yorùbá bì wọ́n pè kíríkà ní trial by ordeal òun ni punishment nílẹ̀ Yorùbá trial by ordeal kámẹ́ gbànà tó lè fìyà jẹ èèyàn lè tó jẹ́ wípé èèyàn lè fìyà jẹ aláìṣẹ̀ trial by ordeal bí irú báwo tí a bá kẹ́fìn pé obìnrin ṣe zìnà nílé ọkọ ọwọ́ abímọ ọkọ ní ọjọ́ bẹ́ẹ̀ kóbìnrin ṣe zìnà tí a bá ju ọmọ sódò wọ́n wò pé tọ́ bá ti rì ọmọ àlè ni tọ́ bá ti léfò ọmọ ọkọ ni trial by ordeal àwọn tó ìbò bá lọ wà nù nílẹ̀ Yorùbá kan máa ní kéèyàn tọ́ bọ náà tọ́ bá pé ọ̀sẹ̀ iná yóò ní ju ọ tọ́ bá pé ọ̀sẹ̀ yóò ju ọ trial by ordeal àwọn òyìnbó wá dé àwọn àṣà àwọn ọ̀nà tá ń gbà dájọ́ ọ̀nà tá ń gbà ṣe gbogbo nǹkan àwọn òyìnbó wá wò pé kíní yìí èyí tí wọ́n bá lákàyè mú pọ̀ bí kíní yìí o àwọn òyìnbó wá gbé system kan wá ní 1861 àwọn òyìnbó gbé system yẹn dé wọ́n ń pe system yẹn ní dual legal system tàbí ká pè ní indirect rule kíní jẹ́ indirect rule tàbí dual legal system ni pé àwọn òyìnbó yọ̀ǹda pé ká máa lo òfin ilẹ̀ Yorùbá tá ń lò àmọ́ àwọn náà ń lo òfin èbó wọ́n wá gbà méjèèjì là ń lò nílẹ̀ Yorùbá ńgbà náà wọ́n ń gbà ká lo òfin ilẹ̀ Yorùbá àwọn náà ń lo òfin èbó tẹ́gbẹ́ wa à ń pè ní English common law and equity wọ́n ń lò but wọ́n ń jẹ́ kí Yorùbá náà sáà máa lo àwọn òfin díẹ̀díẹ̀ láti 1861 ìgbà tó di 1863 ní àwọn òyìnbó rí pé àwọn colonial masters ni wọ́n rí pé àwọn abolish gbogbo ìṣe Yorùbá yìí àwọn ọgbà kò lọ wọn ẹ máa pàdé jì ẹ máa ní kóbi ọmọ jáde wọ́n fẹ́ gbé orò àwọn òyìnbó wò pé irú eléyìí ó wà repugnant to natural justice kẹ́ ẹ̀ sọ wípé káwọn obìnrin ọmọ jáde lásìkò kan tí ò bá láàkáyè mú wọ́n fẹ́ gbé èrò obìnrin ò gbọdọ̀ jáde olóòlù jáde ó ní obìnrin ọ̀nà ìbákọ sí obìnrin ẹ̀jẹ̀ ẹgbẹ́ ó kú ọmọ dì mọ́ bàbá rẹ̀ ó ti ṣe mistake mo ti gbé nǹkan sára ọmọ ẹgbẹ́ kú ẹ máa dúnbú èèyàn ẹ fọmọbìnrin virgin ẹ fi sòsà gbogbo eléyìí ò bá òní jí yẹn náà yẹ bóyá wà náà Yorùbá nìyẹn kí lu olè rojú kó lè tòrò ẹ fi ẹsẹ̀ bọ́ àìmọ̀ ẹgbẹ́ ẹbọ àìmọ̀ àlejò tó bá wọlé lóru ọ̀gbọ̀n ọ̀rùn ó forí kọ
those are the nonsensical acts tó gba lẹ́lẹ̀ Yorùbá. Òyìnbó wá faradà láti 1861 gbà tó di 1863 òyìnbó yarí. 1863 ni òyìnbó dá ogbó nǹkan nù, wọ́n kà lọ mú English common law wá ni. Wọ́n gbé English common law dé báyìí, wọ́n kà impose ẹ̀ lórí wa ní nílẹ̀ Yorùbá. Wọ́n impose ilẹ̀ Haúsá, wọ́n rí impose nílẹ̀ Haúsá nínú. Àwọn òyìnbó wá dúró láti 1861 òyìnbó di 1863 wọ́n pa gbogbo obìnrin ọgbọ́dọ̀ rí oòrùn. Òyìnbó ní ẹni tá a bá gbámú, olówó tá a bá gbámú tó bá gbọ́ orí burúkú kan jáde lọ́sàn gan yóò kú ẹ̀wọ̀n ni. Wọ́n pa gbogbo rádaràdá yẹn, máa fi èèyàn rúbọ, wọ́n parẹ́, wọ́n fi English law wọ́n fi parẹ́. Ìgbà táwọn lè rí pé English law yẹn àwọn ibì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà tó lé, wọ́n tó lọ gbé ikú table relief wá. Ikú table relief yẹn òun tó rọra dẹ̀ díẹ̀, but tòyìnbó náà ni wọ́n wá lo gbẹ̀ lórí Yorùbá. Kò sí ọ̀nà kankan tí Yorùbá fi lè ṣèdájọ́ kankan tí wọ́n bá gbámú ìdájọ́ ṣẹ̀ríà lọ ní Haúsá. Now ìgbà tó di tábà lọ wo sẹ́rí ẹ̀yin mùsùlùmí ẹ̀ẹ́mẹ́jáyà tó ayé mùsùlùmí gidi ní ọ́ bó wà láṣẹ báyìí ìwọ lọ̀rọ̀ rẹ̀ òyìnbá rẹ̀ ọ̀rọ̀ ìsìlámù ò dàrú o. Gbogbo táwọn ẹlẹ́bọn ń ṣe yìí wọ́n fẹ́ fi sóore fún yín ni o. Gbogbo ntẹ́ ẹ̀mọ̀ ẹ̀ máa mọ̀ o, torí irọ́ wà limited, irọ́ péjọ kan tí ò ní sí ọ́ ní ìtọ́ pamá tó bá tó fẹ́ máa repeat irọ́ wọn ló ti pààyàn lánàá ó ti pààyàn jẹta. Ìyẹn lọ́pọ̀ tó fi jẹ́ pé àwọn ẹlẹ́bọ̀ yìí wọ́n ń fẹ́ ẹni tí wọ́n jọ máa ṣépè ẹ̀ tí wọ́n máa drag ẹ̀rọ òpin sí drag àwa èèyàn kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́yìn súnmọ́ mi ẹ mọ̀ pé àyín tẹ́ ń sọ pa mùdírù wa ilé ẹ̀kọ́ wọn láàfáà tí wá yìí alákatakítí ni ọ̀nà ọmọ gbẹ̀dẹ̀ alákatakítí mo dùn bá ṣe bàjẹ́. Gbogbo àwọn corpers bíi mẹ́jọ tó wà secondary school mi bí wà láì Christian gbogbo wọn tẹ́ bá fẹ́ lọ báyìí wọ́n èfẹ́ lọ. Mo fún wọn ní corpers lodge, ìjọba ò sọ pé dandan fún corpers lodge náà. Mo fún àwọn corpers Christian corpers free of charge. Àwọn corpers they are very comfortable. Ìjọba ń fún wọn lówó, ìjọba ní káàdé máa fún wọn lówó, ṣùgbọ́n àwọn wò pé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń ṣèrú ìlú. Èmi ní corpers lodge tí mo forúkọ màmá mi sọ Alájà Maridi Ato Àyọ̀ká corpers lodge táwọn corpers wà àwa ní corpers mùsùlùmí kankan. Ṣé ìrùmí lè yóò pè ní alákatakítí? Kò sí ẹ̀kan nínú wọn káwá sọ pé ọgbọ̀dọ̀ máa borí dandan. Ṣé tí ìjọba ní kọ́ wá ṣe pẹ̀lú wa lásìkò tí ìjọba ní ó ṣe máa lọ ọ̀nà wọn àgbàjà alákatakítí. But àlàyé táwa ń ṣe yìí àwọn ọmọ ẹ̀ ṣe ìjọba òyìnbó wọ́n wá bẹ̀rẹ̀ sí lo agbára òyìnbó òfin òyìnbó lé wa lórí débi wípé kò sí ẹni tí ò kó sínú wàhálà yẹn àfàwọn àfáà nílẹ̀ Yorùbá yìí. Àwọn Yorùbá tó wá múra kẹ̀kẹ́ tẹ́ǹsì tí wọ́n sọ wípé ẹ padà lé ẹ̀yin tẹ́ ẹ ti kú òní tipẹ́tipẹ́ tó pé àwọn àfáà ni wọ́n jẹ́ kéde Yorùbá ṣẹ́kù, àwọn àfáà ni wọ́n ń kọ́ wa ní kéwú pẹ̀lú èdè Yorùbá. Àwọn àfáà ilé kéwú àwọn ni wọ́n tako ìwé táwọn òyìnbó gbé wá ń gbà náà torí pé wọ́n mọ̀ pé wọ́n fẹ́ fi kọ́ wa lẹ́rú ni. Láti 1863 òyìnbó bẹ̀rẹ̀ sí lo ìjọba òyìnbó lé wa lórí. Tẹ́ bá lọ wo 1944 ẹ lọ wo kéèsì kan wọ́n ń pè ní Láoyè and Oyètódé ẹ kà lọ bèrè lọ Google pé kó fún ní fact of the case. Láoyè and Oyètódé wọ́n gbé ẹjọ́ yẹn lọ sí Wákà fi dá ìyàtọ̀ mọ̀ láàrin ìsìlámù ẹlẹ́bọ ni pé ẹni wọ́n máa mẹ́rìí wá ẹni wọ́n òkè àti gbọ́ ẹlẹ́bọ ṣé bó oníṣègùn ẹ̀ka sìn fún ẹni reference kò lè rẹ́rìí èpè ní ó kì mọ́lẹ̀ ebi lèmi sọ yìí kó lè dájú 1944 Láoyè àti Oyètódé wọ́n jà sóyè nígbà wọ́n jà sí oyè náà ní Ògúnláyé yanjú ẹ̀ ìjọba èbò tó wà lórí ẹni kí ní jẹ́ Ògúnláyé yanjú ẹ̀ ẹ kó n sọ ní Wákà wọ́n kó ẹjọ́ yẹn lọ sí West African Court of Appeal ibẹ̀ náà ti lọ dájọ́ wọn ni ẹlú àmì níta ká fi dájọ́ yìí Ṣàngó kí bóun ní máa ṣe yọkàn láyà pẹ̀rẹ̀ pẹ̀lú tó ṣì lọ lóńtọ́ láyà pẹ̀rẹ̀ pẹ̀lú lórí ibú kíni wọ́n ni that is repugnant to natural justice and good conscience wọ́n ni kò bá láàkáyè mú náà now òyìnbó wọ́n ń lo ìjọba wọn lá lórí English law ni wọ́n ń lò ṣáà English law tẹ́ ń lò ó pé àwọn Christian nílẹ̀ Yorùbá kò pé àwọn ẹlẹ́bọ kò pé àwọn mùsùlùmí fẹ́kẹ́ yẹn farabalẹ̀ gbọ́ dáadáa o kẹ́yẹ̀ mọ́ ẹgbẹ́jẹ̀ gbọ́ wàhálà tẹ́yẹ̀ ní social media yóò kó ìròyìn kẹ̀kẹ́ báyìí ẹ̀yin lẹ́wà lójú ọ̀nà ẹ̀sà alhamdulillah ẹ̀ ní sọ́nu irọ́ ẹlẹ́bọ ń pa o ẹ̀ wọ́n bẹ̀ jẹ́tẹ́ ẹ̀lọ́kọ́ tí mo wí ilẹ̀ wọ́n lo English law ní wa lórí English law yẹn kò pé mùsùlùmí nílẹ̀ Yorùbá kò pé ẹlẹ́bọ àmọ́ pé Christian ó pé àwọn Christian ṣùgbọ́n wa mùsùlùmí ìgbà náà àwa sẹ́mi kí ló ń ta fi sẹ́mi ṣẹ̀ríà lọ ń bẹ́ ńlẹ̀ ṣẹ̀ríà lọ ìdẹ́fìmọ̀ wọ́n wá ń pariwo àwọn ọ̀fẹ́ ṣẹ̀ríà lọ ẹ̀yin náà wo làkàyè tó dúdú ẹ̀ ń pè kan ní lọ ẹlẹ́ẹ̀fẹ́ ṣé kò sí ní jẹ́ ṣẹ̀ríà lọ ṣé kò sí ní jẹ́ ṣẹ̀ríà lọ ṣẹ̀ríà lọ gbọ́dọ̀ ti gbára bọ́ lọ kò sẹ́bọ̀ lọ kò sí Christian lọ ṣùgbọ́n tí common law àti equity fi pé àwọn Christian ti wọn ni pé òyìnbó tí wọ́n mú wá Christian làwọn doctrine Christianity náà wulẹ̀ fi gbé kalẹ̀ ìyẹn lọ́fà pé ọ̀gbọ́dọ̀ ní ìyàwó kan lọ tó bá ti ní ìyàwó kan lọ gbogbo tẹ́ ní ẹjọ́ ilé àtọ̀nà rẹ̀ sáà méjì ni aláàtí nìyẹn òkè tí ó kú ti yẹ lójú òkú bá ti kó ní ẹntì á kò
kò pé mùsùlùmí kò pé ẹlẹ́bọ ló fi tẹ́lẹ̀ lórí láti 1863 1863 yẹn ni ẹ sọ wípé dandan òfin òyìnbó lágbọ́dọ̀ máa lò ìgbà tó di October 1 1900 ni wọ́n wá gbé òfin gẹ́gẹ́ pátápátá pé kò sí ìtọ́jọ́ kankan míì ju òfin òyìnbó lọ àti ṣẹ̀ríà kí ló fà á ṣe àpò òyìnbó unlike Islam yes ṣùgbọ́n ṣe nígbà wọn gbé àwọn Yorùbá ní àwọn náà nígbà tí ń dájọ́ wọn ni ọkọ̀ wákàrí nígbà wọn kọ́ ọkọ̀ orí wọn ni ẹ̀yìn náà ìṣẹ́lẹ̀ ìbálẹ̀ àkáyìí òdodo bẹ́ẹ̀ mọ́ ń sọ yẹn o ṣẹlẹ̀ pé àwọn òyìnbó gbọ́ wọ́n ní gradual process of enslavery ọ̀nà tẹ́yẹ̀ mẹ́gbà mú yàn lẹ́rú ṣùgbọ́n díẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣe kó aṣọ gidi kúrò lọ́rùn àwọn bàbá wálẹ̀ Yorùbá tẹ́ kó súùtù sí ẹlọ́rùn ẹ tó bá bẹ́ẹ̀ ṣe náà sí dẹ́dẹ́ ní kó wọ́n súùtù ṣé ní làákàyè wa ni bọ́t kò sí bẹ́ẹ̀ ṣe ó lè lọ ṣe náà bí kẹ́kẹ́ ní Nàìjíríà yìí láì wọ súùtù àwọn Yorùbá ní àwọn náà ní bá ṣe ń dájọ́ wọn ni ọkọ̀ wákàrí nígbà wọn kò dé ewé lélẹ́yìí obìnrin orogún tí ó bá ń jà ààbò nínú odó àwà ni wọ́n máa gún wọ́n wà ní kò gbọ́dọ̀ tàdánù trial by ordeal wọ́n wà ní káwọn gẹ́ni Ọlọ́run kó ẹgbà lọ tó lè bá ti tàdánù ẹ máa nà wọ́n àwọn òyìnbó ní sẹ́yìn náà bá làkà ìmú wọ́n àbọ̀ lè ṣe ẹ̀ wọ́n fagilé àwọn ẹlẹ́bọ ní o wọ́n ní ọ̀dà tó ní ọ̀nà ìdájọ́ mi ìbò ní kò lè tó bá ẹja rí oore obìnrin eléyìí kí ló dé tàbí lọ́wọ́ di lẹ́sẹ̀ wọ́n ló fojú kòrò ní òrò fẹ́ pa ni èwo ní jọ́rò wọ́n ní òsàkẹ́ ni ní á jáde lọ́sàn ẹgbẹ̀rẹ̀ wọ́n ni ìtúwẹ̀ ìbá rí ogun ní kó mẹ́ jáde àwọn ìbò wọ́gilé ọmọ ilé ìtàdì rúgbúrú ìbò rẹ̀ gbé lọ wọ́n lábẹ́ lọ jù sórí omi ni kí ló dé wọ́n ní akẹ́fẹ́ bí ẹ̀kọ́ máa lè ní wọ́n ní bàbá jù sórí omi òkun bọ́bájọ́ máa lè ní yóò rì tọ́bájọ́ ọmọkọ ni yóò léfò òyìnbó ní sẹ́yìn náà bára káyè mu ìgbé ní ọlọ òyìnbó wọ́gilé wàláhì ìbò ṣe abọ́líṣì gbogbo tó jẹ́ ọ̀nà ìdájọ́ Yorùbá nù tó jẹ́ tẹ́lẹ́bọ̀ àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ní àwọn náà ló fi òyìnbó ní pé ṣe tó lè ẹkọ wá wọn bá kó wá ẹni tí ọba jalè tí ń tọ́wá gbé tọ́wọ́ lẹ́vù in tí ó fi yẹ ká dá sẹ́ríà fún ágè lọ́wọ́ kan òyìnbó ní ẹ̀hẹ́ wọ́n ní ṣùgbọ́n ó ní condition ó dẹ̀ tó ní exception kí ni condition òyìnbó ní àwọn mùsùlùmí ní condition tá a fi lè gẹ́yẹ̀ lọ́wọ́ tó bá jalè tó wá ní kẹ́ gbọ́ sẹ́ríà bá jalè wọ́n gbé lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe ṣìnà wọ́n lù ú pa bẹ́ẹ̀ bá ṣe kíníkà wọ́n láì lóko àwọn dèdèrè wàláì bí sẹ́ríà ṣe gbẹ́dàjọ́ ká mú oníṣìnà lẹ̀ ní mú oníṣìnà kẹta yé tán gbọ́dọ̀ gbọ́nu àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹmọ ẹgbẹ́ wọ́n sọ̀rọ̀ ìfàwọ̀ ìbú pé bẹ́ẹ̀ bá jalè tọ́wá vóòtì ìntọ́ yẹ kí a fi gé lọ́wọ́ a gé lọ́wọ́ ṣùgbọ́n ká tó gé lọ́wọ́ ó ní condition wọ́n ní kí ni condition wọ́n ní condition àkọ́ ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́ọ́ mú ni ení condition ẹlẹ́ẹ̀kejì ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé ibi tó yẹ kí wọ́n fi nǹkan sí ní wọ́n fi sí ló ti wá mú which means pé ẹni tá a sọ pé jalè pẹ̀lú aago mi sí ó gbọ́dọ̀ jẹ́ pé ó tún lọ́rọ̀ ọwọ́ mi ni tí n bá ń sàlùwàlá tí n bá fa aago ilẹ̀ báyìí ibi mo ti sàlùwàlá ẹni tó bá jí ń bẹ̀ wọ́n bá wí ṣùgbọ́n kìí ṣe pé wọ́n gé lọ́wọ́ torí pé condition tó fi ọwọ́ gé lọ́wọ́ kò tí àtàchì mọ́ torí pé kí ló pa aago yìí wrist watch aago ọrùn ọwọ́ wọ́n wà níbo ló ti mú ó mú mi dájú sàlùwàlá ni ọmọ rẹ̀ kò tí ì tó ká ẹgé lọ́wọ́ ṣẹlẹ̀ nìyẹn o hirizu ṣébi tó ẹ̀ka ìdínkà handset ọwọ́ ayọ́lápò rẹ̀ ẹ̀rẹ̀ gé lọ́wọ́ ní ṣẹlẹ̀ handset lẹ́pẹ́ ẹ̀pẹ́ ní pocket set wọ́n bá wí ni adájọ́ no discretion ni ó fi bá wí kìí ṣe pé fixed punishment wọ́n lò fún in such situation because the condition kò tí fulfill the condition àwọn òyìnbó wọn wò pé gbogbo ìdájọ́ tó bá ti jẹ́ pé ó ní fixed punishment tó ní condition tó ní exception àwọn mùsùlùmí yẹn ìbá ní ẹ̀yẹ ìgbésẹ̀ sùúrù ẹ̀ ìgbọ́dẹ́lẹ̀ ó lè jíjà tó ní exception wọ́n níbi ìbò wọ́n ní gbogbo ìgbà tí a bá ti lè bá èèyàn nínú oko wa báyìí tó tó àròjọ tó wá wúṣù tí ń sún tó sún dédé tí ẹ̀jẹ̀ tí ń bẹ starvation tí wọ́n ń jẹ́ sùn ṣẹ̀rí àní àtòbomi fúnkún exception àwọn òyìnbó ní òfin eléyìí ó make sense wọ́n rí tẹ́lẹ̀ òyìnbó ló rí tẹ́lẹ̀ ṣẹ̀rí àní ó òyìnbó ló rí tẹ́lẹ̀ náà fi sára sources of law wáwọ́ ok àwọn òyìnbó filẹ̀ wọ́n ní ọyọ tó mú ìdájọ́ mi wá ṣàpè criminal case gẹ́gẹ́ òun náà ló ṣe pàtàkì jù a ní ẹni tó bá ṣe zìnà á ṣe báyìí fún òyìnbó ní ọyábò lẹ́sẹ̀ mu a ní ká tó lè sọ pé mi ṣe zìnà ẹnì kìíní yóò bá wọn báyìí kìí ṣe pé yóò bá wọn ní òhù yóò bá nǹkan ọkùnrin nínú nǹkan obìnrin báyìí ẹnì kejì lóde yóò bá wọn bẹ́ẹ̀ ẹnì kẹta lóde yóò bá wọn bẹ́ẹ̀ ẹnì kẹrin lóde yóò bá wọn bẹ́ẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yóò lè sọ pé agbákọ́làm nínú kòkó tàdá wọ́n fẹ́ gbọ́ àwọn pa ni èmi ẹlẹ́ẹ̀kejì ṣé káwọn ti ń ṣe ni ṣẹ̀rí àwọn sì dákẹ́ fi kámẹ́rà mú ọ kúrọ́ olúwa nínú ẹ̀rín náà wò ó rárá o eye witness ẹ̀dá kò sálẹ̀ ó sì nà mú bá wọn àwọn ìbò wá ní òkè táwọn méjì àbí mẹ́ta bá wá sọ pé àwọn bá báyìí kọ́ táwọn bá nǹkan ọkùnrin nínú tóbi ńkọ́ tẹ́nìkan ní wá ní èmi ọ̀bá
nǹkan tọkùn nínú tóbi àmọ́ mọ́ra àwọn méjèèjì ní òhò wọ́n sì dì mọ́ra wọn àwọn mẹ́ta àkọ́kọ́ tẹ́lá wọn bá nǹkan tọkùn nínú tóbi àánà wọn lẹ́gba 80 ṣẹ̀rí àníyàn náà ṣẹ̀rí àti ń sọ fún tẹ́ǹsọ pé ẹ̀fẹ́ o tẹ́ǹtà kadànù onímọ̀jẹ̀ ní onímọ̀jẹ̀ ní ṣẹ̀rí àníyàn tó dé pé ṣẹ̀rí àwọn jáde ní gbogbo àwọn bá dìtì olórí ibú tí ń pa àwọn ẹni ẹlẹ́ni lẹ́kọ́ báwọn náà padà sọkún lé wọn yìí tọ́lọ́ wọn bá tú gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà gbé kòólẹ̀ bí wọ́n bá ti pa èèyàn bíi mẹ́ta ní gbangba bádìtì mẹ́ta àti gbogbo ẹni tó bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá ti mú wọn káde bìí ọmọdé káyì pé gbáyé pé ẹ máa bọ̀ kákọ́ gé etí rẹ̀ kó ń bẹ̀ wáyé ọ̀kọ́ yóò tí ìmọ̀ gẹ́gẹ́ ká fọ ojú ọ̀tún ẹ̀ ká kìí bọ̀ bádìtì nínú gbogbo ẹni tó bá ń pa ọmọ ọlọ́mọ lákòókò náà sunkún báwọn ṣe sọdún léyà tí ilé gbogbo wádùn yìí àwọn ẹlẹ́kẹ̀kẹ̀ ọlọ́wọ́ bá bu tútù sí ẹ wo obìnrin principal yẹn ń ṣe ibi iṣẹ́ ìràwọ̀ nínú gbọ́ tó lọ lọ́n obìnrin yẹn mọ ìwé débi pé ẹni tó bá ń gbọ́ òyìnbó ẹni obìnrin yóò wò pé ìjọba Nàìjíríà Allahu Akbar Allah ìjọba Nàìjíríà mọ́ fi àjẹ tíṣà the woman is very good very fluent ẹni tó wà náà nira tó kó òyìnbó bí sọ́dá tó bá dẹ́ pé ní òdẹ̀rà lọ́wọ́ ẹ̀wọ̀n báwọn ọmọ tí ń kọ́ ṣe gbádùkù ìyẹn ni wọ́n lẹ́nì kan wà dùn sí gbogbo ẹni tí náà bá dùn sí fáwọn ọmọ ọmọ ń bẹ ní captivity òun náà padà sọkún lórí ọmọ ẹ̀ sọkún lọ́yẹ́ pé ẹjọ́ ṣẹ̀rí àyẹ́fẹ́ ká lò táàtì mú bandits olóṣèlú gbogbo ẹni tí bá fi ìbọn pààyàn mọ́ bẹ̀rù gbọ́n ẹ lọ gbọ́ yìí dáadáa akẹ́ni pàwọ́ sílẹ̀tì ìjọba bandit ni àìsí pé bandit ni alhamdulillah oníyàn ẹ̀kọ́kọ́ tó bá jọ́pọ̀ ènìyàn kọ́ fọ́kúrúkọ̀ ẹ̀ tó lẹ́tọ̀ àwọn táwọn yòókù náà rí difference ó wà àwọn yòókù sàṣẹ́yìn pé ẹ́ sẹ́bẹ̀bá báwọn náà ṣe rí ẹ̀ ṣùgbọ́n òfin democracy ò ní wọ́n pààyàn ibi kẹsọ́sọ́ tó fi democracy ti múra kẹ́kẹ́kẹ́ pààyàn ni àwọn tó bá fẹ́ gbàjọba kẹ́rin mọ̀ fáwọn ìjọba gbọ́n treason felony òfin democracy kò fojú rẹ̀ wò kí ló dé ọfẹ́ gbàjọba ní ẹ̀pá straight ni ẹni tó mọ̀ sí tí ọ̀sọ́ ẹ̀pá wallahi ìbò ṣe ní democracy nù ọfẹ́ gbàjọba ẹ̀pá ẹ̀tọ́ bá wọn kó bọ́ọ̀dọ̀ ọlọ́wọ̀n mọ̀ pé wọ́n ní orí ẹ̀lógún tó bá wọn kó bọ́ọ̀dọ̀ sọ́dẹ̀ ní ẹ̀pá eléyìí kọ́ wọ́n lọ gbọ́ sí nígbà gbọ́ sí onímọ̀ gbọ́ sí ṣùgbọ́n mi ìbáwọn dá sí ọgbọ́ sí lọ́wọ́ àtàjọba lólobó ẹ̀pá ìjọba ló wí bẹ́ẹ̀ treason ni felony treason ebe ẹni tí ó di general díyà tí ń kúnlẹ̀ ọ̀dà Abacha general ń bọ̀ rí ikú tábàṣà tó fún ní ankásífù pé kó fi ní ojú Abacha láàánú tó burú ó kìíṣẹ́ ó sì fún ankásífù kó fi ní ojú kọ́ má bà gbómi ojú lọ́run ìjẹ́mọ̀ ṣẹ̀ríà ní tẹ́ǹkùsọ tẹ́lẹ̀fẹ́ náà nígbà táwọn ìbò wá wo ṣẹ̀ríà àwọn ìbò wo gbogbo ìdájọ́ Yorùbá tó jẹ́ lẹ́bọ wọ́n ní gbogbo ilé ọ̀bá láàká ìmú wọ́n wọ́gilé ní 1900 wọ́n wá wo ṣẹ̀ríà wà láwọn ní ẹfẹ́ ilé ẹ̀kọ́ máa jẹ́ part of ìdájọ́ wọ́n wá ní ṣùgbọ́n fáwọn tí a bá fẹ́ nìkan ni wà láì bó ìbò ṣe wínú ṣùgbọ́n fáwọn tí a bá fẹ́ nìkan ni ní tí mo sọ yìí ẹ lọ ẹkẹ tẹ sí Google báyìí ẹ lọ constitution ẹ lọ ẹbẹ ìlọ Google pé kó fún yín ní section 240 section 241 section 242 section 243 section 244 section 245 of 1999 constitution as amended ẹ yóò gbé jáde fún ni pé ṣẹ̀ríà ẹ tó lọ section 275 276 277 278 279 nínú constitution kí wọ́n lè tẹ́lá ọ̀fẹ́ ṣẹ̀ríà táwa wí rè wọ́n wá sọ wípé ká ní ṣẹ̀ríà court wọ́n bá dé sí Mr. A àti Mr. B wá jà mùsùlùmí bẹ́ẹ̀ làwọn méjèèjì tí Mr. A bá ní ṣẹ̀ríà court lágbè lọ tí Mr. B bá ní lọ ṣẹ̀ríà court èyí kẹ́kọ̀ọ́ sọ pé dandan ni kó lọ ṣẹ̀ríà court ọ̀nà wo ni ṣẹ̀ríà tí wá jẹ́ tí ọ̀dà kéèṣe wọn ò fún ṣẹ̀ríà court ní agbára pé ọlágbára ṣẹ̀ríà court wà ṣẹ̀ríà court of appeal wà èyí tí ṣẹ̀ríà court fi wà tí ṣẹ̀ríà court of appeal tó fi wà ó túmọ̀ sí pé constitution wa ó recognize ṣẹ̀ríà Ògún náà kò sí Ṣàngó náà kò sí Ṣàpẹ́nẹ́ náà kò sí Ọ̀ṣun náà kò sí ṣùgbọ́n ṣẹ̀ríà náà wà ẹni káwọn ọmọ Yorùbá ń tẹ̀sí Google pé ṣẹ̀ríà náà àwọn section mẹ́wàá tí mo sọ ẹ lọ wò tẹ́bá lọ́wọ́ section 10 ní 1999 constitution sọ wípé Nàìjíríà kìí ṣe ìlú mùsùlùmí kìí ṣe ìlú kírísítẹ́nì kìí ṣe ìlú ẹlẹ́bọ àwa nílùú wo ni ó ní kò sí ìlú tí ò lè sí ajẹ́ pé everybody free láti ṣẹ̀ṣẹ̀ rẹ̀ tí ṣẹ̀ríà bá wá já rẹ̀ ṣe tàwa mùsùlùmí kí ló dé tí wọ́n yàn wá jẹ́ pé ká má lò nítorí káwọn ẹlẹ́bọ jà sí tí wọ́n jà sí wọn ò sì lè rí jà sí ní kóòtù kí ló dé tó fi jẹ́ pé Kùránì àti Báíbù nìkan wọn fi ń búra ó lẹ́yìn tẹ́tí mọ̀ búra bá ní kóòtù wọ́n gbé Kùránì wájú adájọ́ báyìí wọ́n gbé Bíbélì síbẹ̀ sẹ́rí Kùránì tẹ́ ń gbé sí kóòtù wọ́n gba tipa òyìnbó gba tipátipá ni sọ́nà pé tí nǹkan bá dáa pé tí ò ṣe ti dànù wọ́n náà máa wọn ọ̀tá kan ní ilé yín ẹ pé ọ̀fẹ́ ọkọ̀ ọgbọ̀rọ̀ mẹ́gbà tí ẹ torí wọ́n máa wò mọ́ lánú ilé yín ọ̀fẹ́ tipátipá kò sí tó fẹ́ ṣe ó máa wà ní ẹbí bẹ́ẹ̀ ó máa wà ládùúgbò bẹ́ẹ̀ ó máa wà ní ìlú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ ìyá ọmọ jẹ yín ni òyìnbó ò rí ṣẹ̀rí àti dànù torí pé wọ́n rí pé bọ́lá àkáyè mú pọ̀ ṣùgbọ́n wọ́n ti gbogbo ìdájọ́ ẹlẹ́bọ dànù kò sí ìdájọ́ ẹlẹ́bọ kẹ̀kẹ́ tó ṣẹ́kù wọ́n wà gbé Kùránì sí kóòtù báyìí wọ́n gbé Báíbù sí ṣe gbogbo tí wọ́n fi ń búra nínú ẹbọ ṣó ṣe fi wájú ṣe àdáni wọ́n fi wájú àbíbọn ṣe ẹni tẹ́tẹ́ mẹ́lẹ́wọ̀n tọ́jà mẹ́wájú rẹ̀ kò ní wò pé àwọn tá lọ́pọ̀ oní kí àdàmọ́lẹ̀ kọ́ máa bí adájọ́ lórí so òfin ọgbọ́ òfin tí ò bá láàkáyè mú ni ẹni kí ó fi búra ọlọ́dà ogun agbébọn wájú adájọ́ olúwa ní àwa ní ọyá búra àwọn agbébọn
olùwàdáwà dájọ́ òkú fún tí bẹ́sí mẹ́wájú ẹ̀ yọ́nà pẹ̀lú àmì ọ̀nà rẹ̀ ṣáájú mi ṣùgbọ́n sẹ́kùrá ní láti pààyàn sẹ́bíbélì láti pààyàn ibi tẹ́tì mẹ́nu pé ẹlẹ́bọ ẹ̀yìn tí ó wà náà ni wọ́n máa wà kò sí kẹ̀kẹ́ wọn ò ní jẹ́ bílẹ̀ wà wájú àní òṣogbo náà kò sí sẹ́kùn náà kò sí sẹ́kùn náà kò sẹ́bọ̀ náà kò sájé náà kò sókè dàdẹ náà kò sólóòrùn náà ṣẹ̀ríà náà ló wà ní constitution níparí àwọn tí wọ́n tako ṣẹ̀ríà ní àwọn àfáà àti ní àwọn Yorùbá ẹ wá jẹ́ ń sọ ìyàtọ̀ fi jẹ àwọn àfáà lẹ Yorùbá ẹ jẹ́ ń kẹsọ́ ìyàtọ̀ fi jẹ àwọn àfáà lẹ Yorùbá tí wọn náà wá padà ń jẹ ẹ̀yìn náà ṣe gbogbo tó wá ní ẹgbẹ́ bá ṣẹ̀ríà náà ó ti fagilé ọ̀nà tí thousands of ọmọ Yorùbá tó bá lọ kéwòn fi máa ronjẹ jẹ lọ́dọ̀ ìjọba torí tó bá jẹ́ pé wọ́n gbà kí ṣẹ̀ríà kóòtù wà ṣẹ̀ríà kóòtù tó bá wà níbàdàn tó wà lẹ́kọ̀ọ́ tó wà lọ́ṣun tó wà ní gbogbo ẹ̀ ṣẹ̀ríà kóòtù of appeal tó bá wà níbàdàn tó wà lẹ́kọ̀ọ́ tó wà lọ́ṣun tó wà lẹ́dẹ̀ tó wà lẹ́kìtì àkọ́kọ́ náà ṣẹ̀ríà kóòtù kò lágbára pé dandan èmi ni màá dájọ́ yìí tí wọ́n bá ti gbé ìlọ ṣẹ̀ríà kóòtù ó lè lọ appeal court tó jẹ́ ti common law pé mi ò lọ ṣẹ̀ríà court tí ò bá tẹ́ lọ́rùn torí pé court of appeal high court àti supreme court kìí ṣe ṣẹ̀ríà wọ́n dẹ̀ lágbára ju ṣẹ̀ríà court lọ which is pé kò sí imposition kò sí pé dandan ṣẹ̀ríà alágbèlọ dandan káàtó lè sọ bá gbèlọ ṣẹ̀ríà parties méjèèjì party A àti party B ọ̀dọ̀ panupọ̀ ni pé ilẹ̀ tá a jẹ́ ń jà sí èmi faramọ́ kó gbé a lọ ṣẹ̀ríà court èmi náà ni èmi náà faramọ́ ni wọ́n kò gbé a lọ bẹ́ẹ̀ni bá ní èmi faramọ́ kó gbé a lọ ṣẹ̀ríà court kọ́ lọ yẹjú ẹ̀ bẹ́ẹ̀ni kejì bá ní èmi ò faramọ́ ṣẹ̀ríà court a máa lọ high court wàhálà wàá dàmbẹ́ o ṣé wọ́n láwọn tí wọ́n mọ̀ lọ ṣẹ̀ríà court ẹ wá jẹ́ sọ yàtọ̀ fi jẹ́ àwọn tá a kéwúlẹ̀ Yorùbá tó wáyé pàǹdù ṣẹ̀ríà kóòtù ìjọba ní ọmọ sanwó ẹ wá wo ìyàwó tí ọmọ jẹun bẹ káàdì yóò wà ń bẹ grand káàdì yóò wà ń bẹ káàdì àti grand káàdì yìí kìí ṣe skul wọn lọ ilé kéwù náà wọn lọ gba ọmọ ìtẹ́ lọ ilé kéwù kéwù náà kùránì náà wọn lọ máa fi ṣe nǹkan ń bẹ àtàdíìsì wọn wà ní káàdì wọn ní grand káàdì wọn ní sheriff wọn ní belief wọn ní kíláàkì wọn lọ lọpàá tí ọmọ ṣẹ ń bẹ gbogbo wọn yìí kéwù nìkan wọn kè mẹ́rákà ló mọ̀ kọ̀ sábúrú ṣùgbọ́n kéwù gẹ́gẹ́ ni yóò jẹ́ requirement ọ̀nà wọn ló ń dára bí ó fi wá pọ̀ tí ó fi á di pé ẹnìkan fẹ́ nìkan ṣe ritual nígbà tó gẹ́gẹ́ tí mo rà láàárọ̀ kùtùkùtù ó lẹ́ lọ aláàjì wọn lọ kóòtù adájọ́ ṣẹ̀ríà kóòtù believe ní ṣẹ̀ríà kóòtù ẹ bá wọn tẹ́ lọ kóòtù lẹ́sẹ̀ máa ṣakọ ẹ wò yàtẹ́ ti jà àwọn tó wá kéwù Yorùbá náà wà pé ẹni wọn máa lọ ṣẹ̀ríà kóòtù táwa ti lè náà lọ sí adájọ́ àwọn sì máa ṣe bí jálàbí àwọn ọmọ ìsìn wọn ò ṣe jálàbí bí àwọn àgbàlagbà yẹn ò fi kà ṣe jálàbí ẹ bá rí pé àwọn àgbàlagbà yẹn ni wọ́n máa gùn wọ́n máa dọdún alẹ́ ẹni wọ́n máa gùn wọ́n lè ṣe jálàbí ìṣọ́ pé jálàbí dá o ṣùgbọ́n báwọn àgbàlagbà ṣe ń ṣe wàhálà táwọn àgbàlagbà máa kóra wọn sí gan ó pọ̀ tó owó tẹ̀ fún wọn lọ tẹ́lá ti lọ fún ọ lọ́wọ́ kan nìsín àwọn bàbá wọn máa ṣàìsàn ní orúkọ ẹlòmíì ti wọ́ lórí àìsàn fáwọn ọmọ ọlọ́mọ ṣùgbọ́n àwọn ẹ̀sìn jálàbí ṣe jálàbí lẹ́yìn tó mú ọgbọ́gbọ́ kó yó wọn ni alfa wẹ̀rẹ̀ ti yó àwọn bàbá jọ èmù tí ìbẹ̀rù ọlọ́run wọn ò ní sùn wọn máa ṣe àdúrà lóru wọn máa ṣàdúrà lọ́sàn wọn ní ẹni olùgbẹ́jẹ gómìnà kí lọ́kẹ́ wọn máa ṣe pé ẹnìkan lẹ́jẹ gómìnà wọn kó wá yóò ló ń gbà náà káwọn ni ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ṣẹwa ní ẹ má ṣe ṣẹ̀ríà kóòtù àwọn ọmọ tí wọ́n wá padà wá di kálí nílọrin wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lọrin tí wọ́n sọ wípé wọ́n mọ̀jọ wọ́n ṣe ṣẹ̀ríà kóòtù ní ilẹ̀ Yorùbá wàláhì tàlá àwọn ọmọ tí wọ́n tẹ́ gbọ́mọ̀ lọrin wọ́n wá ti padà kéwú wọ́n ti wá padà di adájọ́ ṣùgbọ́n níbo ṣẹ̀ríà court of appeal ìdàpọ̀ àfáà méjì fún yín bàbá wa Alhaji Àgbà ọlọ́mọ akẹ́ wọn sọ pé wọ́n má lo ṣẹ̀ríà o mò ń sọ fún pé kéwú làwọn ọmọ tí wọ́n ké wàláhì àwọn bàbá wa Alhaji Àgbà ó ti di grand card nìsín chief judge níbo ṣẹ̀ríà court of appeal bàbá Sheikh Adam bàbá Alágége ọlọ́mọ akẹ́ wọn ọmọ wọn tó kéwú ilẹ̀ Yorùbá yìí ló ti kéwú wàláhì ó ti di káàdì nílọrin níbo ṣẹ̀ríà court gbogbo àwọn táwọn náà kéwú àwọn ọmọ tí wọn táwọn wá jẹ́lẹ̀ Yorùbá wọn ní òsì jíjẹ́ ṣẹ̀ríà court díàfọ́ káwọn ọmọ ṣe jálàbí orí eku orí èèyàn orí ẹja ẹ wà rí ọmọ Ìlọrin tó kéwú àtọmọ Ìbàdàn ọmọ Ọ̀ṣun tó kéwú tí wọn bá gbọ́dọ̀ gbàrà wọn báyìí ẹ sì máa fi búra wọn ah mọ́lá àfàlélẹ́ àfàlélẹ́ pé eré ọ̀wọ̀n ìjáfa torí pé wèrè ó ti lo oògùn ẹyinjú ti yí padà ìtì ń wò bí wèrè ṣùgbọ́n àwọn ọmọ Ìlọrin rẹ ẹ wọ́n bẹ́ sọ lórí bí ẹyin nígbà tí ẹsẹ̀ sí ẹyin tẹ́tẹ́ wá bọ̀ ẹgbẹ́ fáì nígbà tí wọ́n ṣẹṣẹ kúṣe àwọn lè ka kéwù tí wọ́n di lọ́yà pẹ̀lú kéwù ní ṣẹ̀ríà court nílọrin lọ́ọ̀dọ̀ ní Haúsá wọ́n lè kéwù wọn tí wọ́n di kọ́ọ̀dí justice láti lọrin lọ sí Haúsá tó ọba kéwù nígbàdàn lẹ́kọ̀ọ́ lọ́sọ̀ lẹ́kìtì lẹ́gbàá lẹ́dìgbò tí gbogbo tọ́jọ́ tí tọ́ bá ṣẹ́jú àì kéwù ní bọ́ọ̀lẹ̀ ọmọ ṣe jálàbí ṣé wọn náà wà ní jẹun yóò jẹun ẹnìkan wọn gbowó halali ẹnìkan gbowó haramu nǹkan kẹ́lẹ́ láti jọ ké ọmọ Sheikh Adam tó di kọ́ọ̀dí ọlọ́mọba sàlékún dáadáa mu wàláì kéwù náà lókè Agége mi náà lókè àwọn ọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ wá kéwù lágége wọn pín ẹ̀rọ kọ́ọ̀dí torí pé wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ìyá kọ̀ọ̀tún lẹ́yìn Ọlọ́run abẹ́ ọ àwọn ọmọ wa gbogbo bí wọ́n bá yà sí Ọlọ́run sí lọ́nà rí tìró ti yẹ lójú òkú èmi ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó lè pàmí lọ́kọ̀ jẹ́ ni ó lè parọ́ mọ́ mi ni ó lè sọ pé máa gbànà àrọ́mù kan bá gbowó náà rẹ kí ni mo fẹ́ fi ṣe mọ́ gbogbo tí burú ọba nǹkan
ṣùgbọ́n sẹ́wọ́n bẹ̀rẹ̀ lọ níwọ̀n àǹfààní yẹn ṣé ó bẹ̀rẹ̀ lọ níwọ̀n àmì tẹ́mi nìyẹn mò ń kàwé dìsìn mo ti lé 50 years mo dẹ̀ ń kàwé dìsìn báyìí so easy mo ṣe PhD lọ́wọ́ at the center mo tún lọ ṣe law ìtọ́jú wà lára mi ní kéwú ó ti tó di kémi náà di judge chief judge mo ń bá wọn láwọn ọ̀fẹ́ tí wọ́n fẹ́ di judge nílẹ̀ Yorùbá àfi kí n yá lọ kàwé tí mo gbà sùkúl lọ pẹ̀lú gbogbo fúnnu àwọn kéékèèké lájọ wà kíláàsì wọn máa ń wò láì ní pé bàbá ní mọ́kànjá wájú kọ́ tọ́jú tí bàbá rẹ̀ ọlọ́mọ ti ṣe dáadáa kọ́kọ́ jẹ́ iwájú ọlọ́mọ yóò ẹ̀ tí wọ́n tọ́ tó bá náà wá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ẹ wo ìtìjú àti intimidation tí ìbámu bá pàdé pẹ̀lú àwọn ọmọ yẹn ọmọ 16 years 17 years 80 years àti wà ní faculty of law ní University of Ibadan ọmọ 16 years 17 years 20 years tábà wá tó báyìí ẹ̀mí náà tó náà ní kí wọ́n fẹ́ ṣe sí èyí fún ọkùnrin àwọn ìgbà ní ẹ bá ń dẹ̀ ẹ́ dákun dẹ̀dẹ̀ ìkan bẹ́ẹ̀ náà lẹ́tọ́ ayọ́ ní fásọ́kẹ̀ àrẹ̀kùnlá wallahi ìbọ́sẹ̀ jẹ́ òun fún wo nígbà tí kọ́kọ́ díṣẹ́ yìí bá tọ́ra fàálẹ̀ díẹ̀ nígbà lónà ní bàbá àrí náà ìgbẹ́ta bá ń jẹ̀mọ́ ṣé gbogbo àwọn tàwà kí ó láwá níwà àǹfààní tèmi nìyí kọ́lọ̀ ọba ìṣàánú gbogbo àwọn tó kù náà kọ́lọ̀ ọmọ ìjẹun náà mọ́fò ṣùgbọ́n kò yí sí ẹ̀mí tó lé lèmi náà fi ń ṣe àníṣùn àmọ́ kàwé tó rútorú bàbá tí ń kàwé lọ́wọ́ ẹ̀mọ́ tọ́tọ́ kí náà gáàsì títán tọ́tọ́ gẹ́nẹ́ gàrí títán ẹ̀kọ́ àti kọjá yẹn wa àti kọ́bìn ìjọ ẹ̀kọ́ yẹn kọ́bìn kọ̀kẹ́ yìí ń gbádùn bọ́sẹ̀ òkè báyìí náà ni ẹlòmí ọkọ̀ jìyà yọ gbádùn kẹ́yìn ẹlòmí ọkọ̀ gbádùn ló jìyà kẹ́yìn so sáà pẹ̀lú àwọn ìrísí wà láyà ọlọ́mọdé àpàdà sí bọ́ọ̀bá wa wà láyà àlè máa fi ẹ̀kọ́ fẹ́ náà ó ti bọ́ bí kò ṣe kẹ́ẹ̀ṣe kẹ́ẹ̀kẹ́ tó lé àwọn ìyá mi kan wọ́n ní kẹ́ni mo dìbò sẹ́ẹ̀ ti rọ̀ mí náà á ti ẹ̀ ti rọ̀ nígbà náà ti ṣe débi pé ẹni tá a bá kẹlẹ̀kùn yàrá rẹ̀ tó bá tilẹ̀kùn alájú òṣèré àyìn Ìbàdàn lọ náà nù ni yóò wò pé wèrè mọ̀ ní pé mi ti ọlọ́ sáàmù ọ̀bọ̀ ṣùgbọ́n wọn lẹ́yọ̀kan ọkà bí àjàmọ́jú ni ẹ̀rọ ọlọ́kan bẹ́ẹ̀ bí wàláì ẹ dákun gbogbo tó bá fẹ́ bá nìyàn lọ èmi ìfẹ́ kéèyàn máa fi yàn sẹ̀sìn Ọlọ́run wọn láti pé kéwù mí kéèyàn sẹ̀sìn májèmí náà sẹ̀sìn láyé mi wàláì kéwù mí kójú ó ti yàn Ọlọ́run mọ́jú ó ti èmi náà kéwù mí káṣí lẹ́yìn òtú wàláì ọmọ lé mo lé wàláì mo lé èèyàn onílé yọmọ bá bẹ̀yìn náà ṣe èèyàn gbọ́dọ̀ máa lè wàláì mo lé àmọ́ wàláì nǹkan oníkan ìbí mi nú kèsì wù mí káṣí lẹ́yìn òtú kèsì wù mí kéèyàn sẹ̀sìn kèsì wù mí kéèyàn bàjẹ́ Ọlọ́run tó bá yẹ pé òótọ́ ni májà sí rí mi ó tú méje ń sẹ̀sìn méje tèmi náà bàjẹ́ ẹgbẹ́ Ọlọ́run yẹn ìfẹ́ ní kó dìde wàláyé tó nídìí fún àlàáfíà 150,000 ẹni tó bá gbọ́ Ọlọ́run gbọ́ tó lè wá bá mi máa fún 10 bẹ́ẹ̀ máa fún 5 bẹ́ẹ̀ ẹ fi mí lẹ̀ fọlọ́run pé wọ́n bá yẹ pé bóyá àgbémọ́ra náà ni èmi mo fẹ́ gbà mo fẹ́ náà ẹ fún mi ṣe bí tọ́kan bẹ tọ́lọ́run ní ọ̀yá kálukú tó báyìí owó tó gbà lọ yíjọ́ sí kòkó fẹ́ ni ìjọ náà wà tó yẹ pé bá sì rí bá túnjọ́ náà gbogbo nǹkan ní ọmọ bá ṣe èèyàn tù ìfẹ́ ní kó dìde èmi ò sì ní kápá rẹ̀ ẹgbọ́n máa sọ fún èmi èso ló wà fáàlì mi Ọlọ́run bò mí náà láṣìírí so ó ń tó bọ̀ kèé sẹ́kù kábàgbàgbà abáyọ̀ fún alówó kan àti náà máwùlẹ̀ wà wọ́n kó káàsì báwa transfer àwọn ará ìtì transfer máwùlẹ̀ wà kọ́ máa nà mí nǹkan òun jáde kí nǹkan òun jáde kò sí bí kẹ́kẹ́ wàláì ṣùgbọ́n ayọ̀ ọkàn wà Ọlọ́run fún mi láyọ̀ ọkàn ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ bá ara ẹrú Ọlọ́run náà lọ́wọ́ torí tí mo fi ní ká ṣe rẹ̀ fún yí pé kèé sẹ́ńtọ́ ẹ̀kọ́ ráre ọkẹ́kọ̀ọ́ tó yẹ pé kọ̀ kẹ́kọ̀ọ́ àti sọ fún pé ọ̀kẹ́wú ọ̀kàwé ọ̀kọ́sẹ́ wọn ló nídìí kọ́ ráre ṣùgbọ́n èèyàn kéwú ọ̀kàwé ọ̀kọ́sẹ́ kọ̀ wá ní nǹkan lásìkò yẹn Ọlọ́run ní sọlá torí pé mo mọ kéwú mọ̀mọ̀wé mo mọ sẹ́ńkọ́ ní ẹ̀fín lówó tí ẹni mọ gbogbo ẹ̀kọ́ náà mọ̀ fún lówó dèdè a máa lówó bẹ́ẹ̀ ní pọ́tébù kí n sọ pé dèdè ní o ṣùgbọ́n òkèwú ọ̀kàwé èmi ọmọ sẹ́kọ́kọ́ ó ti fún gbogbo àwọn yòókù pé ẹni ní ọ̀gá yáàrí ẹni dẹ́ ẹ̀ka yẹ kí ẹ fi dààmú tọ̀ kọ́tà ẹ dákun gbogbo ẹ tó bá fẹ́ bá rẹ rú náà lọ́wọ́ Ọlọ́run bá rìn lọ́wọ́ ẹ wá yọjú sí mi